Gunmen abduct 10 men, 10 from Emir's palace in Kwara. Barely 48 hours after 3 worshippers were akpayin and 15 others abducted at a prayer ground in the Ekiti local government area of Kwara State, government have kidnapped another 10 people from the Ashikira Emir's palace in Barutin local government of the state. So kì í ṣe Emir ti Ìlọrin gangan ni wọ́n fẹ́ jí gbé. Emir Barutin ni. All right. So now tìpínlẹ̀ Èkìtì yẹn wọ́n fẹjọ́ ẹ̀ lọ̀ mí. ẹkùn lẹ́bàá náà ni àǹkárá lé ẹ̀rọ bàbá náà ni àǹkérò ọ̀nà mú kí gbogbo ojú tó wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí mo jẹ̀gbẹ́ ládùúrà wípé aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí ọ̀dẹ̀ oníkálukú wa lórí ètò wa Yorùbá Tàṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò wa Yorùbá Tàṣà kí la máa ṣe a máa mú ìròyìn bó ṣe lọ káàkiri wa lórí ayélujára àti wípé bó ṣe lọ láàrin àwọn olóṣèré a máa mú wá fún etí gbẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé láti lè kọ́ ẹ̀kọ́ kan tàbí kejì lórí ètò wa Yorùbá Tàṣà náà ni kí la wá ní fún ẹ̀yin olólùfẹ́ wa lónìí òun náà ní ọ̀rọ̀ tó ń ṣe wípé ó ń jà ràn ètò ṣe wípé tí ẹ bá gbọ́ á yà yín lẹ́nu yìí pé ǹjẹ́ irú àwọn ọ̀rọ̀ báyìí ó ṣẹlẹ̀ ní junior tá wà yìí ǹjẹ́ irú àwọn kan báyìí ó ṣẹlẹ̀ nínú ayé tá wà yìí máa fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ wá kan fìdílé àbíkẹ́ fìdílé kan torí pé ẹ̀gbọ́n wìrìwìrì lónìí ohun tí ẹ̀gbọ́n rí ẹ̀gbọ́n lónìí lórí ètò wa Yorùbá Tàṣà máa fẹ́ kí ẹ wá kan fìdílé àbíkẹ́ fìdílé kan mo jẹ́ máa rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ tó ṣe pé ẹ̀hún darapọ̀ mọ́ wa tí ó ṣe pé ẹ̀ tí bá wa subscribe sí Yorùbá Tàṣà máa rọ̀ yín máa bẹ̀ yín ẹ bá wa tẹ subscribe button ẹ bá wa like fídíò wa kẹ bá wa share eléyìí ló máa lè fún wa ní ìwòrí láti lè máa wá ìròyìn bó ṣe lọ káàkiri wá fún ẹ̀yin olólùfẹ́ wa láti lè máa jẹ̀gbádùn bó ṣe lọ káàkiri gbogbo àgbáńlá ayé máa fẹ́ kẹ́ wá kọ́ fìdílé kẹ jẹ́ ká jọ jẹ̀gbádùn tò nítorí pé ẹ̀gbọ́n wéwìrìn lónìí ẹ tẹ̀lé mi ká lọ. Àwọn tó wà ń bẹ̀ pè mí níbi tí wọ́n ti pa pásítọ̀ bóyá pásítọ̀ méjì wọ́n pa ṣùgbọ́n pásítọ̀ Arẹ́gbẹ́ làwa mọ̀ tí wọ́n pa ẹni tá a mọ̀ dáadáa ni. So lára àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n wá pè mí wọ́n dẹ̀ ṣàlàyé fún mi ọ̀dà èmi ń tèmi èmi ò kì í fẹ́ mú ìròyìn òfegè wá báyìí èèyàn mi. Mo wá ní àwọn tí wọ́n wà ń bẹ̀ ńgbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ńkọ́ wọ́n ní wọ́n wà ọ̀dà ẹ jẹ́ n bá kan nínú wọn sọ̀rọ̀ kó ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ gangan because lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n sọ pé káwọn mú bóyá wọ́n ní káwọn mú 15 million wá wọ́n ti wá rí bóyá 8 million or 9 million wọ́n wá ní kán kó yẹn wá wọ́n kó lọ wọn wá rìlíìsì àwọn èèyàn yẹn wọ́n wá ní kán tó lọ́ mọ́ dáwó sí i so ìgbà tán ṣàlàyé fún mi mo record explanation yẹn ṣùgbọ́n ní yẹn wá ní kí n dúró ọba àlú yẹn o àwọn máa bá wọn sọ̀rọ̀ ok mo wá béèrè lọ́wọ́ wọn èmi tiẹ̀ múra láti ṣe program lálẹ́ ẹjọ́ náà lórí ẹ̀ so mo wá ní ọba tẹ́lẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ tí bá wọn sọ̀rọ̀ tán wọ́n wá ní kí n ní sùúrù mo rí i pé wọn ò fẹ́ sọ nǹkan kan pẹ̀ mọ́ lọ́jìkì dẹni kí ni lọ́jìkì tán lò ò ní wípé possibly ẹ̀rù lè máa ba àwọn bàbá yẹn pé táwọn bá ti sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn ajínigbé yẹn máa bínú kán mọ́ lọ sàwọn èèyàn wọn ń jàmbá orí wọn pé wọ́n mọ nǹkan tó ń ṣe so ìdí tí ọ̀dẹ̀ jẹ́ kémi náà sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn kọ́ má dàbí ẹni pé mo bà existing protocol jẹ́ mo wá lọ fi tọ̀dọ̀ mi mo wá lọ fi ba yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ reason nìyẹn tèmi náà fi sọ̀rọ̀ nípa ẹ̀ bọ̀ láti ìgbà náà wọn ò tí ì pè mí pé wọ́n ti ráwọn èèyàn yẹn gbà padà kọ́lọ̀ ó ṣe wọ́n ní rírí kí tìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣẹlẹ̀. All right, in a statement Adetoun Ejire Adeyemi, spokesperson of the Kwara Police Command, said the government attacked the palace and the Yashikra police station simultaneously around 2 a.m. on Monday. Ìdájí òní wọ́n tún lọ kọlù wọn lóru. He said, and I quote, "The armed criminals in a coordinated and desperate assault at about 2 hours simultaneously attacked the Yashikra Police Division headquarters and the palace of the Emir of Yashikra. During the attack, part of the palace was set ablaze. Wọ́n dáná sun palace while 10 people were abducted and taken to an unknown destination.
báwọn onísùnmọ̀mí ṣe ń sọsẹ́ òun ni pé wọ́n á wá bí ìgbà tí àṣà bá fẹ́ gbọ́mọdé ẹ mọ̀ pásá yẹn ó ti wà lókè yóò ti mọ̀ sọ àwọn bí ẹni tó bá ríran tójú ẹ̀ sharp bí irú tèmi wọ́n máa ń sọ wípé a ní eagle eyes àzìn tí n bá wo wájú lọ sàkún mo ti calculate tí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti mọ gbogbo tí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màá gbójú kò bí ẹni pé mi ò rí nǹkan kan so wọ́n máa ń sọ pé a ní eagle eyes ó jẹ́ kí n mọ̀ wípé ojú gidi lójú àṣà ojú tó rí nǹkan tó rìn jìnnà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn pípù yìí ṣe ń ṣe wọ́n á ti rá bàbà wọ́n ó ti fi mú fẹ́lẹ̀ wọ́n ó ti mọ̀gbà tẹ́ máa ṣàṣùnára wọ́n kàn wọlé wí wọ́n dẹ̀kun tí wọ́n kò wọ́n sì tún lọ wọ́n dá wàhálà wọn lẹ̀ wọ́n fi àjà wọn tí wọ́n fìyà jẹ wọ́n já wọn tí wọ́n jí gbé wọ́n pa wọn tí wọ́n pa wọ́n sì lọ bẹ́ẹ̀ yọ wá di sẹ́ẹ̀bẹ̀ àwa lọ́wọ́ àkùtà máa bẹ̀ wọ́n mo wá lọ́jọ́ wo láṣẹ lè dà dọjọ́ wo dìgbà wo àkàndá mo ní dọjọ́ wo ni dìgbà wo ni dọjọ́ wo dìgbà wo àkàndá mo ní dọjọ́ wo dìgbà wo ni ọjọ́ wo ni wọ́n ó jínigbé dà ọjọ́ wo lápariwo ajínigbé dà gómìnà ìpínlẹ̀ Kwara bàbá kan pariwo rẹ̀ bí ìgbà téèyàn ń waste time ni ọlọ́run gọ́fìnà ìpínlẹ̀ Kwara bàbá ń pariwo gómìnà ẹ gbà wá o gómìnà ẹ ṣe báyìí o ẹ̀míà ẹ gbà wá o bí ìgbà tá a kan ń dára wa láàmú ni many people will be talking wọn láwọn ọba aládé wa gan wọn gbàbọdè wọn ṣe gbá kan ọba kọ́ ló ní kán wá jiyàn gbé sáà ọba kọ́ ló ní kán wá jiyàn gbé mọ́ ọba ò kó mọ́ sáàfin ọba ò láwọn jagunjagun láàfin ọba gan mọ́ bẹ̀rù pé kán mọ́ jí òun gan gbé ni. so ẹ má jẹ́ ká politicize ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ àwàdà ṣe ẹ má jẹ́ ká mú àtàmọ́mátàmọ́ ẹ jẹ́ á sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí gangan ètò ààbò ilẹ̀ yìí mẹ́hẹ̀ẹ́ gbogbo alájọgbà there is no other solution sir no other solution ma ju fúnra lára wa lọ àwa fúnra lára wa ni tá a bá tààtàn pẹ̀lú àwọn èèyàn yìí wọ́n ní nǹkan ìjà lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé ọgbọ́n tó jágbára lọ ńbọ̀lẹ̀ ronú ẹ̀gùn gígẹ̀dẹ̀ àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n máa ń gẹ̀gùn lẹ̀ wọ́n yìí sún àsùnmọ́ra kí ọdí ó tó rẹran pa wálé ńgbà míì yóò ti ríbi bóyá ó ti ríbi tẹ́ranko kan ti ń jẹ yóò ti lọ dúró sórí igi ńbẹ̀ kò ní mẹ́ra yóò gẹ̀gùn bẹ̀ àìmọye ọjọ́ wọn máa ń gẹ̀gùn tí wọ́n yìí rẹran yẹn pa ńjọ́ tí ó sì wá sí wọn lọ́wọ́ tí ó bọ́ sí wọn lọ́wọ́ náà jọ́ jẹ̀tẹ́ ni òun ọ̀wà wá tiẹ̀ kò ní mọ̀ pé wọ́n ń gẹ̀gùn de o gẹ́gì ó lé ọgbọ́n tá a lè lò nìyẹn wọ́n nira láti fèsì because àwọn tí wọ́n ń sọ̀kò wọ́n mọ̀ pa bínú wọ́n wá múra wálẹ̀ ẹ mọ̀ bọ́rọ̀ wọn ṣe rí ni ewúrẹ́ tó wọlé alágídí àbí ewúrẹ́ tó wọlé aláwo ẹ bá àwọn bàbá wa ni wọ́n ní béwúrẹ́ yín bá wọlé alágídí ẹnu ọ̀nà ní kẹ́ ẹ ti padà lẹ́yìn rẹ̀ o kí yàtọ̀ yóò jẹ ewúrẹ́ kọ́ mọ́ bá padà sọlẹ̀ sọ́rùn ẹni ẹ gbádùn mi ìyàtọ̀ yẹ kó jẹ ewúrẹ́ ńgbà tẹ́ léwúrẹ́ dénú ẹnu ọ̀nà lé alágídí ẹ padà tí ẹ jẹ́ kí ewúrẹ́ wọ bẹ̀ kó jẹ ìyà kó jáde bẹ̀yìn náà wá lé nǹkan yín wọlé ẹ jẹ̀yà ewúrẹ́ yín ó jẹ̀yà ìmúra táwọn ajínigbé yìí tí wọ́n mú nìyẹn wọ́n múra wọ́n retí kẹ́ ẹ wá kẹ́ ẹ tọpa àwọn èèyàn yín wá. so àwọn tí wọ́n jí gbé ní Èṣẹ́lẹ̀ wọ́n wọnú igbó wọ́n ní káwọn àwọn security personnel wọ́n ní káwọn wọnú igbó tí wọ́n àdó olóró tí wọ́n ti rì mọ́lẹ̀ ó dún ó ṣe wọ́n léṣe kódà wọ́n lójú ẹnìkan bàjẹ́ ńbẹ̀ kò lè fi ríran mọ́ láéláé. ọgbọ́n la fi pẹ́ mọ́ now tó bá já àwọn bàbá wa láyé àtijọ́ wọn ò ní kí gìrì bẹ́ẹ̀ wọn ò lu ọgbọ́n àgbà ẹ gbọ́ báwọn èèyàn ṣe jagun láyé àtijọ́ ni ẹ gbọ́
oríṣiríṣi ọgbọ́n ni Yorùbá lò, oríṣiríṣi ọgbọ́n ni Fúlàní lò láti jagun. Gbogbo ogun tán jà náà bá ti wà successful, ọgbọ́n ni. Tí bí mo sọ nípa ìtàn ọ̀rọ̀ pọ̀tọ̀, aṣokóṣòbò obìnrin, aláàfin obìnrin kan ṣoṣo tó jẹ lọ́yọ̀ọ́, jagunjagun bí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn kò pọ̀. Ọ̀rọ̀ pọ̀tọ̀ yóò mú ìmọ̀ wá, orí ìmọ̀ ògórí ìmọ̀ yẹn yóò dìípọ̀ rẹpẹtẹ, tàbí àwọn koríko tí wọ́n sù dáadáa yóò so mọ́ ìrù ẹṣin. So gbogbo ibi tó bá ti kọjá tí ó tó jẹ́ pé ẹ ti lè dá ojú ẹsẹ̀ ẹṣin mọ̀, àwọn koríko yẹn ni ó máa parẹ́ bí ṣe ń lọ, ní ó máa parẹ́ sí lẹ́yìn ẹ̀, náà máa parẹ́ lẹ́yìn ẹ̀. Àwọn ọ̀tá ò ní mọ ibi tó gbà lọ. Ẹ wo ọgbọ́n tán lò láyé ìgbà yẹn. Ẹ mọ̀nà táwọn Yorùbá fi ṣẹ́gun àwọn Fúlàní kan ni. Majority Yorùbá ò rẹ́sìn gùn láti jagun, wọ́n wá lọ dèkùrọ́lẹ̀ fún wọn. Ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ẹ fẹ́ sinmi àbí wọ́n á dèkùrọ́lẹ̀ fún wọn. Ẹsẹ̀ ò lè dúró lórí èkùrọ́, wọ́n ń yọ ṣubú ni gbà. Wọ́n tún gbẹ́ kòtò fáwọn ẹṣin, wọ́n ń gbòmí, wọ́n tẹ ewé lé lórí, ẹṣin ọ̀jánú kòtò àtolówó ẹ̀, ibẹ̀ náà wọ́n ṣẹ́gun wọn mọ́ ń bẹ̀. Ọgbọ́n jagbára lọ. Mo kó pẹ̀ kí mo yá bàrà ń tọ̀ orí bí yá sí ni. Sọ jẹ́ ká lu ọgbọ́n wa dáadáa. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, Ìró Ẹkùn Security Network àtàwọn tó kù ní ìsìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn security network, ọ̀pọ̀lọpọ̀ àwọn jagun, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lágbára, wọ́n mọ̀ sí tánàdí Ìgbòho báhùn, wọn ò ní lè darapọ̀ mọ́. Wọ́n láwọn ò lè gbà kọ́ sọ̀gá láwọn lórí jàre. Ọ̀rọ̀ tó dẹ̀ délẹ̀ kì í sọ̀rọ̀ oríyìn, kì í ṣe pé nìkan fẹ́ gba glory, kò sí ní tá a fẹ́ fi glory ṣe. Kájà collectively, kọ́mọ̀ sí winner, kọ́mọ̀ sí loser, ká gbalẹ̀ káàrọ̀ òjìrè lọ́wọ́ àwọn agbésùmọ̀mí, ntọ́kàn wá nìyẹn. Bàrùtín ní ìsìn tí ń bá wo dáadáa, tápà Ìbàrìbá ni wọ́n fọ́ọ̀lù sí. Mo ti gbọ́ ń pa Bàrùtín ní ìsìn láti tó 2011. Okay. During the attack, part of the palace was set ablaze, while 10 people were abducted and taken to an unknown destination. Bó lè yẹn ṣe mọ destination tán kó yẹn lọ. However, the attack on the police station was successfully repelled by police operatives on duty. Ọlọ́pàá mélòó ni ó wà on duty? Well, òrèjò ń sá ejò ń sá làwọn ajínigbé yìí náà. Ọlọ́run ọba ń gbọ́ wọn lójoojú pátán mọ́ lọ. Wọ́n bẹ̀rù o. Àwọn ajínigbé yẹn bẹ̀rù o. Wọ́n lẹ o. Tẹ́ ẹ bá mú wọn ní ìsìn wọ́n mọ kàbòròbòrò ní òbí àjẹ́. Wọ́n lẹ o, ní tí wọ́n gbé dání nìkan lágbára wọn o. Ẹ gbà kó lọ́wọ́ wọn, wọ́n lẹ ju sóòdì lọ. Ẹ mọ̀ tí wàá máa ń bà mí lọ́kàn jẹ́ ń bẹ̀. Tẹ́ ẹ bá wá mú wọn lẹ́wàá rí pọ́ ọmọ 21 years, 22 years, 23 years, 24 years lọ́wọ́ àánú wọn. Ọmọ 21 years, 22 years, 23 years, ọ̀pọ̀ tán 25, 26, ọmọ kéékèèké ni. Tí wọn ò tí gbélé ayé ṣe nǹkan kan, ṣùgbọ́n táyé wọn ò nítumọ̀, torí pé wọn ò fi túmọ̀ ilé ayé kọ́ wọn láti bẹ̀rẹ̀. Ìṣòro tá a nínú, àwa ń ti wa mọ́ léèwé, àwọn ò tọ́jú tọ̀dọ̀ wọn. Tó bá gbọ́ bọ̀rọ̀ sùmọ̀mí ìṣerí, ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti dé tá a máa tú. Èèlò lọmọ tán san fún wọn. Sójúmọ́ náà san 50,000 fún àní àbóṣù. Fídíò ẹ̀mẹ́ lọ́wọ́ mi. Ẹ jẹ́ sáré ka eléyìí. Okay. The command said Ojo Adekimi, Commissioner of Police, has ordered a full-scale, intelligence-driven tactical operation involving the police, military forest guard, vigilantes, and other security stakeholders to comb surrounding forests and suspected criminal hideout with the aim of rescuing the victims unearthed. Àwọn akẹ́kọ̀ọ́ tán jí gbé lọ. N tá a sọ náà lélẹ́yìí, pa fẹ́ rescue wọn kí wọ́n má fara pa, àti rí wọn rescue.
àwọn mẹ́wàá mọ́ tó kó lọ inú ìsìn tá a tún sọ náà ni pé a rescue wọn láì farapa lọ́jọ́ wo àwọn mélòó wọn tọpa àwọn takẹ́kọ̀ọ́ àwọn mélòó ni ó tọpa àwọn eléyìí àwọn tí wọ́n jí gbé tẹ́lẹ̀ tí wọn ò tí ì fi ilẹ̀ ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀ ń pa wọn mọ́ ǹjẹ́ nìkan kan gbégbèsè ń pa wọn mọ́ èèyàn mélòó la yàn tí wọ́n ọlọ́pàá mélòó la yàn tí wọ́n security agent mélòó ńlá dà sínú gbówó tọ̀dọ̀ tí wọ́n sáà mọ́ ibi tí wọ́n gbà wọ́n lọ. èmi kàn ní kémi ó béèrè ni o àwọn ọlọ́pàá mọ bí wọ́n ṣe é fìyàn lọ́kàn balẹ̀ wọ́n á ní kò lè irú ti èsì ẹ̀lẹ̀ yẹn nísìnyí inspector general police lọ́bẹ̀ Káyọ̀dé àbí kí lorúkọ ẹ̀ Túnjí Dìísù ọlọ́bẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ mo ní fídíò ẹ̀ lọ́wọ́ òun náà kàn ní kó wọ́n yọjú sí ni òun fẹ́ ràn yàn wá mò ń wò pé kí wàá là lórí pẹ́ wá ẹ fẹ́ ràn yàn wá ok fídíò ti gbé newspaper ti gbé báyìí nísìn pẹ́ wá kí n là lórí pẹ́ wá gangan what is the laluri that you come so àwọn ọlọ́pàá mọ̀ ṣe é fìyàn lọ́kàn balẹ̀ ẹ má wọ́rí Ọlọ́run á ṣe wọ́n ní rírí ọ̀gbẹ́ni tó jí àbí tó jí Dìísù wọ́n sọ fáwọn aráàlú yẹn pé àdúrà ní kẹ́ ẹ máa gbà fún tó tẹnumọ́ nìyẹn àdúrà ní kẹ́ ẹ máa gbà fún wa k'Ọlọ́run ó fún wa ṣe ọlọ́pàá ń sọ pé ká máa gbàdúrà fáwọn àdúrà ní ká gbà fún yín àbíṣẹ́ tẹ yàn láàyò àbíṣẹ́ tẹ lẹ́ṣẹ̀ àbí torí tán rò pé kúnjú òṣùwọ̀n tán fi gbà yín èwo wà tèmi láti máa pray fún yín n tí gbàdúrà fúnra mi gan kọ́sẹ́ n ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà fẹ́yìn k'Ọlọ́run ó fún yín ṣe n pẹ́ kó tó mọ̀ fún yín ṣe n bí sẹ́tẹ̀ yín yàn láàyò n sẹ́tẹ̀ ń gbowó oṣù lé lórí nu ṣèmi ní màá bá yín dọ́lọ́run láàmú ẹ̀yin tẹ́ gbá ṣẹ́gun ò lè dọ́lọ́run láàmú fúnra yín bí k'Ọlọ́run fún yín ṣe o sàwọn yóò yà sọ pé àwọn ń wá àwọn èèyàn wọn wọ́n ń sunkún wọ́n ń dami lójú bíi tótó àdúrà ní kẹsà máa fi ràn wá lọ́wọ́ à ń gbà Ọlọ́run ó fún yín ṣe Ọlọ́run ó fún yín ṣe rádaràda lẹ́nu aláìsàn tó lómi ẹja korò. The commissioner warned that the police will not bow to threats, intimidation or acts of terror orchestrated by bandits and criminal elements operating within any part of the state. Ndo le dunu sí tẹ́lẹ̀ ẹ̀yin náà mọ̀ ń sámọ̀ ni ọlọ́pàá mélòó ní wọgbó àbáwọn ọlọ́pàá tẹ́ dà lúgbó tó yẹ pé wọ́n ó débi kan tó lọ jókòó sí di igi kan àwọn tí wọ́n rẹ̀ mú múnú gbó tí wọ́n jókòó tẹ́ mú fúnra wọn náà mọ̀ fi wá sí ẹ̀yẹ́ nú gbó mọ́ dá wọn ló ń jarí ṣé mi ò bí mọ́ ni ọ̀gá tó tiẹ̀ ní àmọ́ bọ̀ nú gbó nìsín ọmọ tí ẹ wà lókè ogun o ó ti rí dèdèrìn ẹ sáàjà dúró ń bì dálẹ́ bó bá dalẹ́ ká mọ̀ padà lọlé ká sọ pé àrí wọn ta ni ọ̀mẹ́gbọ́n ká fẹ́rẹ́ ẹnu ká wàtì ńlẹ̀ ká ròjìrì ta wáyé ńlẹ̀ Nàìjíríà ta wáyé ó lè lẹ́ everybody yahoo ni babaláwo talimọ́jìrì gbogbo wọn àbí ọmọ Yorùbá lè wà láàrin wọn lo and behold what are you talking about ọmọ Ìgbò lè wà láàrin wọn lóòótọ́ àwọn tí wọ́n ń sọsẹ́ láti bẹ̀ yẹn Fúlàní gbogbo wọn ọmọ Yorùbá ní strategy táwọn náà fi jiyàn gbé ọmọ Ìgbò ní strategy tiwọn but báwọn eléyìí ṣe operate Fúlàní ni wọn àwọn Fúlàní ò dẹ̀ lè trust ẹ̀yà kankan láti bá ṣiṣẹ́ papọ̀ eléyìí tí ọmọ Yorùbá fẹ́ lọ eléyìí tí ọmọ Yorùbá bá fẹ́ ṣe ni wọ́n máa ń mú Fúlàní kọ̀ọ̀kan má bẹ́ ìṣe àwọn ló níṣẹ́ yẹn wọ́n kàn mú ọmọ Fúlàní má bẹ́ ni kì í ṣe eléyìí tó jẹ́ pé Fúlàní ló níṣẹ́ wọ́n lè mú ọmọ Ìgbò wọ́n lè mú Yorùbá mọ́ra they don't trust anybody they can't work with you so he said and I quote the command remains battle ready and fully determined ẹ má wulẹ̀ sọ fún apẹ́ wà battle ready now bó bá ṣe wù ẹ́ ṣe ṣe ń táwa fẹ́ ni pé àwọn èèyàn wa tán kó lọ kán bá wa dá wọn padà so ẹ wà battle ready nísìnyí bí ìgbà téèyàn mọ nǹkan tó ń ṣe ni kí tíṣà ó ẹ̀sẹ̀ mọ sọ fáwọn ọmọ school do you know that I know book ńgbà tó ọ̀mọ̀wé náà wọ́n ní ọwọ́ akọ wa ìwọ ló tún ẹ̀sẹ̀ sọ fún àpọ̀ mọ̀mọ̀wé o ìjẹ́ mọ̀ pé mọ̀mọ̀wé bẹ́ẹ̀ ṣẹ́ mọ̀ pé mọ̀mọ̀wé bẹ́ẹ̀ bá mọ̀wé get out náà ẹ̀kọ́ wa ní tẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ sì kú wájú blackboard
Okay, fully determined to confront these enemies of peace with every lawful operational asset and strategy at its disposal. Every lawful operational asset. Láwọn ìgbà kan bá jáde ibì kan gan, a máa ń gbé òfin tìṣẹ́gbẹ́ kan tá a ṣiṣẹ́ tó tako òfin. Ọ̀nà bó láti lè gbé òfin tìṣẹ́gbẹ́ kan. Ó dáa o. Láyé OPC táwọn mobile police kọjú ìjà sí wa sọ wà nínú òfin iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n so aṣọ pupa mọ́ orí mọ́ wájú mọ́ dóńdó orí AK-47 sọ wà nínú òfin ọlọ́pàá sọ wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà pé kí mobile police ọmọ so aṣọ pupa mọ́ sọ wà ń bẹ̀ eléyìí kì í ṣòfin kò wà lawful ṣùgbọ́n wà useful láti fèsì OPC tí ìsàjínigbé o àwọn tó ń sọ pé ká gbéjọba fún Abíọ́lá bẹ́ẹ̀ lèèyàn Yorùbá jẹ ẹ má da June 12 nòrú ẹ sọ aṣọ pupa sórí ìbọn ẹ fi fèsì wa àwọn ajínigbé rèé ẹ rántí aṣọ pupa ṣé ẹ lọ lé babaláwo yín ni nlé babaláwo tẹ́ ẹ lọ tẹ́ fi rí Gani Adams mú lọ́nà Badagry ẹ wá lọ lé babaláwo ọ̀nkẹ́ ráhùn Boko Haram mú wọ́n ní táwọn ọlọ́pàá bá fẹ́ iṣẹ́ wọn wọ́n á máa mọ́ daràn wọ́n ń lọ lé babaláwo wọ́n ó ṣoògùn wọ́n á lè ṣoògùn torí bandits ǹjọ́ wò látàn ra wa dà so a ní ìdí tó wà lawful we need anything any strategy ẹni ọgbọ́n ẹni ète tẹ́ ẹ lè lò láti gba àwọn èèyàn wálé àwọn tó lẹ́bí fẹ́ rí àwọn ẹbí wọn kò jù bẹ́ẹ̀ lọ sà ọ̀gá pólíìsì ẹ má bínú o so these criminals have declared war against peace-loving citizens and we are fully prepared to hunt them down relentlessly ẹ̀yin ọlọ́pàá ṣe ẹ nírònú ṣá ta ní bá ń kọ́ ta ní gba ẹni mọ̀ràn ntí ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lánàá tẹ́ ẹ̀sẹ̀ wá ń sọ ilé yìí tó ti bẹ̀rẹ̀ látọdún mọ́dún tí wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ mélòó lẹ ti ṣe tẹ́ ẹ ti succeed báyìí mo fẹ́ kẹ́yìn ọlọ́pàá fún wa ní resort o ìwọ̀n àwọn tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ ti lo gbogbo ọgbọ́n àtètè tẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀ yìí tẹ́ ẹ níyìí tẹ́ ẹ ti wá succeed lé lórí lo and behold majority àwọn ẹbí tẹ́bí wọ́n padà wálé wọ́n san ransom ni o wọ́n san kíni wọ́n san ransom ni o owó táwọn bandits fẹ́ gbà àwọn ajínigbé fẹ́ gbà wọ́n san fún wọn náà fi release ẹbí wọn o ìṣesí ọlọ́pàá ló débẹ̀ o so we will deploy everything within our operational capacity ó wà insulting ibẹ̀ sí ń sọ fún wa ní tó bá wù yín kẹ́ ẹ ṣe to smoke them out of Eden, dismantle their networks, rescue all abducted victims, and ensure they face the full wrath of the law. Mélòó ló ti jáde tán ti face full wrath of law? A fẹ́ gbọ́. Mélòó ajínigbé, afẹ̀míṣòfò, àfikún oró pani níjọba Nàìjíríà ti mú tán ti try tán ti gbé lọ ilé ẹjọ́ tán ti fi mú wọn dán tán ti kó lọ sẹ́wọ̀n ẹ mọ̀ pádọ̀ wọn mọ̀ ni ẹlẹ́ rehabilitate wọn after rehabilitation ẹ dà wọ́n padà sínú sí ọlọ́pàá ẹ kó wọn sínú sí ológun àwọn eléyìí tó wá ń sọsẹ́ fún wa ẹ fún wọn amnesty mélòó ni wọ́n lè ti try ìjọba Buhari ní òní list àwọn tó ń sponsor Boko Haram ẹ gbé jáde títí dọ̀la o gọ́ọ̀mẹ̀ntì ó mọ̀ sọ wípé a ti mọ àwọn tí wọ́n sponsor ikọ̀ afẹ̀míṣòfò tán ju bọ́ọ̀bù anyhow tán ń pààyàn anyhow tán wọ mọ́ṣáláṣí tán wọ ṣọ́ọ̀ṣì tán ń pààyàn anyhow wọ́n láwọn ní list wọn àwọn aráàlú wa ń wà yígà ara wa wá ń wá sòósòósòó inú wọn wá ń gbà pópópó pé a ti ẹ̀fẹ́ mọ àwọn tó kóra wọn sẹ́yìn kìnìún tí wọ́n ń sọsẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì ọba dákọ̀ wọn lọ́la lóko àwọn tán dákọ̀ wọn tán ṣèṣì dákọ̀ wọn wọn ò lè gbé wọn lọ ilé ẹjọ́
wọn ò lè bá wọn ṣẹjọ́ lẹ́ẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ ní ìsinmi àjọrú wa lójú dey play. Rescue and all abducted victims and ensure they face the full wrath of the law. Kò sí full wrath of the law kankan. The command assure residents of Yashikra Barutin local government and the entire state that security operations have been intensified across vulnerable areas. Ntọ́wá lọ́sọ̀kan mi fẹ́ sọ ni o. Ntọ́wá sọ́kàn mi ni pé ẹ̀ ní gbádùn. Because nípínlẹ̀ Kwara ń bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ lé ní àwọn Fúlàní làwọn jàǹdùkú ìtì ransack tán ti sọ dahoro táwọn èèyàn bí ò lè dénú ìlú mọ́. Mo kí wá lè ńbolẹ̀ ti intensify wọn lẹ́ti intensify abúlé wọn. It's added that surveillance, intelligence gathering and aggressive bush combing operations are ongoing. Ọlọ́run fún ṣe ṣé nùgbó lẹ wà lálẹ́ náà báyìí sá. Mo fẹ́ mọ̀ strategy tẹ́ ń lò ṣé nùgbó náà lẹ wà báyìí ṣé nùgbó làwọn èèyàn yín wà báyìí ṣé sọ́jà ń bẹ nùgbó báyìí tán wá bandit káàkiri. Wọ́n rìn lọ́jọ́ kan wọ́n padà sẹ́yìn lọ́jọ́ kejì wọ́n tún bẹ̀rẹ̀ ìrìn àbí ibi tán bá tún rìn dé wọ́n tún padà sẹ́yìn ṣé dèdè ní àwọn tó jiyàn gbé. Òye yé mi pé àwọn ọmọ lọ síwájú lójoojúmọ́ ni wọn ò ní dé wọn ò ní dúró sàká níbi tẹ́ ti rí wọn mú wọn máa ń lọ ẹ tí gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọ́n ń jí kó tán bá ti jí wọn kó wọn ìdúró sí tòsí wọn kó wọn rí jìnnà mọ́ bá sinmi bọ́ bá tó tọ́jọ́ kejì wọn tún kó wọn kó ń bẹ̀ wọn tún lọ́bọ̀ míì wọn ń dúró sí spọ́ọ̀tì kan. Àwọn tó lè tọpa wọn nínú gbọ́ǹbẹ̀ wọ́n á já wọn tó jẹ́ pé wọ́n ti múra bí ìgbà téèyàn fẹ́ lójú ogun wọn ò ní padà àwọn náà lu ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nú igbó bó ni wọ́n ṣe wọ́n tan torchlight ní lóru kí ni wọ́n jẹ ń bẹ̀ ta ni ọba wọn gbóúnjẹ lọ bàbá ń lè dúró nu gbó fọ́jọ́ mẹ́ta láì jẹ nǹkan kan bí báwọn ọlọ́pàá bá gbarú sẹ́bẹ̀ tàbí sọ́jà gbarú sẹ́bẹ̀ sọ́lọ́pàá gbarú sẹ́bẹ̀ tọ́lọ́pàá bá gbarú sẹ́bẹ̀ ṣe fìjìláńtì tọ́tẹ̀lé wọn gbarú sẹ́bẹ̀ ṣé gbogbo wọn nìrìn bòró lọmọ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ sáà nírẹ̀ tí ó sọ pé ẹ wò èmi ó padà ń tèmi o ẹ wo àti gbìyànjú agbára wa igbó náà láti ń wọ́ látàárọ̀ igbó náà láti ń fọ́ látàárọ̀ àkúrẹ́ eégún tí jàjìkẹ́ ẹ̀já máa lọlé ọlọ́run fún arí ẹ̀já tún padà wá lọ́la ṣe bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ran ara ni wá àwọn tó lọ nísìnyí sọ́jà ọlọ́pàá nǹkan yúnífọ́ọ̀mù lásán lọ́mọ fi yàtọ̀ yúnífọ́ọ̀mù láti mọ̀ pé fìjìláńtẹ́ lélẹ́yìí yúnífọ́ọ̀mù láti mọ̀ pé ọlọ́pàá lélẹ́yìí yúnífọ́ọ̀mù láti mọ̀ pé sọ́jà lélẹ́yìí they are all human beings ọ̀pọ̀lọpọ̀ sọ́jà ló lójoojú pátámọ́ lọ o ẹ tí gbọ́ pé àwọn sọ́jà kan padà lójú ọ̀nà bí tán ti fẹ́ lọ fèsì àwọn Boko Haram wọ́n yọ wọn kó ń sẹ́ ẹlòmíì bọ́ sọ sọ́jà kalẹ̀ bẹ́ẹ̀ ni pé sorry sir I no do again pé you no do kẹ̀ ṣe bọ́ ọtọ́ bọ̀wé gbẹ̀ngbà náà bọ́ tọ́ bọ̀wé gba ìmọ̀ ní bó ti mọ̀ báyìí mi lọ́mọ́ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. The incident comes amid rising security concerns in the southwest following recent attacks in part of Oyo State. On May 16, gunmen riding motorcycles invaded communities within the Aworo, Ishele, Yawota axis of Oriri, Ogbomoso, abducting students and staff members of Community High School, Aworo Ishele, Early Primary School, Ishele, and Yawota Primary Nursery and Baptist Nursery and Primary School. The attackers killed an assistant headmaster identified as Joel Adesina and a commercial motorcyclist, sparking outrage across the country. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ògún dá kan kò ì tán, ǹtá ń jẹ àti ìjẹ tán. Wọ́n tún kó mi wá bá wa. Bó wa láti ṣe? Ìjọba làwọn ń gbìyànjú.
Commissioner police sọ̀rọ̀, Inspector General police sọ̀rọ̀. Yorùbá sì ní gbàmígbàmí ọ̀yàgbà. Ẹranko ń lé mi bọ̀ tàbí ẹranko búburú ń lé mi bọ̀ kò yọdẹ. Nígbà tá a bá dúró nísìnyí tọ́dẹ kan máa ń bọ ẹranko ni o, ẹranko ni o, ẹranko ni á ti gbági. Ìmọ̀ tó gbé ìbọn dání tó kó gbogbo ẹ̀ dání ló ti ń sáré bọ̀ yìí. Àfẹsẹ̀fẹ́ náà ni. So, like I said, gbogbo ọ̀nà tá a bá mọ̀ tá a fẹ́ san tá a fẹ́ gbà, àwa la lè gbára wálẹ̀ o, kì í sọlọ́pàá o, àwa la lè gbára wálẹ̀ kì í ṣe sọ́jà o. Ọ̀nà tá a dẹ̀ fi lè gbára wálẹ̀ kò dìgbà tí wọ́n bá wá ń kó wa. Kárì sí sí wíwá wọn ní ọ̀nà láti jà. Ẹ gbádùn mi. Ọ̀nà láti mú ọ̀tá pọ̀ bí èèyàn ṣe ń jagun pọ̀. Kì í ṣe gbogbo ìjà lèèyàn máa ń lọ kó bá ọ̀tá ńlé. Ìmí wà tẹ́ dúró wípé ẹ̀ẹ̀tọ́ ẹnìkan o. Ṣùgbọ́n ẹni tó bá wá tọ́ yín yóò gbà pọ́ lọ́hùn ò pé méjì. Ẹ dúró dè wọ́n ní bùbá. Tán bá wá wọn mọ̀ pa wọn kó nǹkan, wọ́n sá lọ. Ìmí wà tó jẹ́ pé ẹ tàn wọ́n wọnú ìlú bí ẹni pẹ́ sí inú ìlú. Ńgbà wọ́n bá wọnú ìlú wà lẹ́gbẹ̀yìn yọ sí wọn. Ìmí wà tó jẹ́ pé ẹ ti kẹ́ oríṣiríṣi pàkúté sẹ́yìn odi, ẹ̀yìn odi ìlú yín. Ẹ ti kìlọ̀ fún gbogbo ẹ tí ń bẹ ńlé, ẹ má gbà bí, ẹ má gbà bí, ẹ má gbà bí o. Nínú gbogbo ẹranko, lára ẹranko tí mo respect jù, ọ̀bọ ni. Ẹ mọ̀ bọ́bọ̀ ṣe operate ni. Tí wọ́n bá pọ̀, tí wọ́n lọ sí di igi tí wọ́n ti fẹ́ jẹ èso, gbogbo ọ̀bọ kọ́ ni máa ń jẹun at the same time. Ẹ lọ gbá research dáadáa. Àwọn kan máa jẹun, àwọn kan máa sọ bọ́yẹ̀ èèyàn ń bọ̀ àbí èèyàn wá. Báwọn yẹn bá jẹun tán, àwọn lọ wọ́n bí ìgbà tí bí èèyàn ni wọ́n ṣe operate. Àwa mọ̀ gọ gbogbo aláwọlé oúnjẹ lẹ́ẹ̀kan náà. Gbogbo security ni ó sì fi láàdẹ́ndí àmàlà tán mọ̀ jẹun. Kò sẹ́ni tí wọ́n máa sọ ẹnì kankan. Àwọn olè wọ́n máa kọjá lọ wọ́n spray security. Àwọn ọ̀daràn wọ́n máa kọjá lọ wọ́n spray wọn. Ń bọ̀ jẹ́ pé agbára là ń lo àfọgbọ́n sí. Ẹranko lásán lọ́gbọ́n báwọn o. Ẹ lọ wádìí dáadáa. Ipá kan dọ̀rọ̀ Awikonko parọ́. Ọ̀bọ ò kì í jẹun lẹ́ẹ̀kan náà. Àbá jẹ méjì péré, ìkan máa jẹun, ìkan máa sọ. Ntí sì ń jẹun náà bí ṣe ń jẹ kan ní ọ̀nà ọmọ wọ̀tún ní ọmọ wò sí. Over confidence lọ́pàá wa kú. Àka nǹkankan kún, àka nǹkankan sí. A fèsì gbogbo àmàlà tá ń jẹ tá òkun lẹ́ni ìsìn tá tún dẹ bẹ́líìtì. Ẹ ń bá dé okun ṣòkòtò ó tún dẹ okun ṣòkòtò ẹ̀ yọ́ wá jókòó ti mọ̀mọ́ rárá. Yọ́ máa pọ́n wo ewé dúlá, yọ́ máa fi gbẹ̀gìrì gbé nǹkan ọ̀hún. Ìran káàrọ̀ òjìrì àti sùn tẹ́tẹ́rẹ́ jù. Ọlọ́run ní ń sọ wa tẹ́ẹ̀tẹ́lẹ̀ o. Tàbí àṣà tá a máa ń dá tá a bá ń gbá bọ́ọ̀lù lágboolé ẹja fọlọ́n sọ́lé. Bàbá múra 144 àbí 55 àní ní kípà. Wọ́n á ní ẹja fọlọ́n sọ́lé. God bless you. Àwọn náà mọ̀ pọ̀ yẹ káwọn ó lo drone. Ẹ mọ̀ pé Nàìjíríà ò ní ṣe needful. No, wọ́n ní ṣe needful o. Ntí ó tètè fún resort wọn ní ṣe. Ntí wọ́n pè lẹ́nu ẹ̀. Tẹ́ máa pariwo, tẹ́ máa pè wọ́n, tí wọ́n máa sọ pé ẹnu ẹ̀ náà làwọn wà. Àwọn òsùn, àwọn owó. Bí Yorùbá Nàìjíríà ṣe máa operate nìyẹn. Ntó lè fún ẹ ní quick resort, wọ́n mọ̀, they will never go there. Because kò ní sí sympathy, kò ní sí fund, kò ní sówó. Gbogbo nǹkan náà sọ di business. Ǹjẹ́ ẹ mọ̀ pé kidnapping yìí business àwọn èèyàn kan ni? Kò yà ń lẹ́nu wípé àwọn èèyàn kan lọ́rọ̀ àwọn tí ń jiyàn gbé tí ń gba ransom yìí. Àwọn gangan kọ́ ló níṣẹ́ o. Àwọn tó rán wọn gba ransom, àwọn èèyàn ni ó wà gba ransom lọ́wọ́ yín.
wọ́n á wá yọ ṣíà àtàwọn tí ń lọ ń kó àwọn èèyàn tí ń pa àwọn èèyàn wọ́n fún wọn ní ṣíà tí wọ́n ní. wàláhì wọ́n lè mọ́ fún wọn ju 50,000 lọ fún operation kan wọ́n dẹ̀ gba millions of naira. bàbá láròjinlẹ̀ dáadáa ǹjẹ́ ẹrẹ́ni tí ó ní 20 million tí ó ti gba 20 million 10 million tí ó tún wà nínú igbó ṣé inú igbó ni ó ti náwó. wọ́n fún wọn lówó wọ́n fún wọn ju owó tí ó bọ̀ wọn lọ o ní ó jẹ́ kan dúró ní ó jẹ́ kan sinmi ọpọlọ tí wọn ò dẹ̀ ṣí so iṣẹ́ òòjọ́ ni wọ́n ń ṣe báyẹn bóyá pàdé wọ́n fún wọn lówó bóyá pàmò tí wọ́n fún wọn mo tiẹ̀ tún gbọ́ pé 50,000 wọ́n fún wọn lóṣù. sẹ́yìn náà rò dáadáa ni ta nínú èmi àti ló máa ní 5 million lákàntì nísìn tí ó wà lọ jókòó sínú igbó ẹnìkan oṣù tó lè ṣe lálájàpá tó jẹ́ pé inú igbó lọ́jà rẹ̀ wà alájàpá tó lọ kásàn alájàpá tó lọ káwọn onígàárí mọ́kó alájàpá tó lọ káwọn oníṣu mọ́kó tó lọ káwọn ẹlẹ́gẹ̀ẹ́ mọ́kó tó lọ káwọn elélùbọ́ mọ́kó kan tó gbé dáàrin ìgboro alájàpá tó lọ ra ẹ̀gẹ́ lára mórí ebè tó lọ ra aṣu lára mórí ebè àwọn ẹlẹ́lẹ́ bá nu igbó tí wọ́n lówó lákàntì tán tó wà nu igbó kò sẹ́ni tí ó lówó tí ò ní fẹ́ jẹ pé at least kó náà tiẹ̀ jẹ adùn nínú wàhálà owó tó ń ṣe díẹ̀ bíi tàwọn bandit kọ́ o ó yé nǹkan kò yé wọn ò gbọ́n pa wọ́n ti gé wọn létí lọ kò sómi àánú kankan lójú wọn tí wọ́n ṣe train wọn ni àníyọ́ yà ilẹ́nu tán bá sọ pé ń mú wọn ní ìṣẹ́rí pàwọn ọmọ kéékèèké ló wà ń bẹ̀. religious cover no kò ní ìtumọ̀ rárá lóòótọ́ muslim ni wọ́n o ẹ má jẹ́ àparọ́ tanra wa muslim ni wọ́n. ẹ̀yin náà dẹ̀mọ́ tó wà ní Kùránì ẹ má jẹ́ àtún lọ síbẹ̀ ẹ má jẹ́ àlọ́ bẹ̀ wọn àwọn tó yọ sọ ti ń sọ. sọ àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ jẹ́ ń ṣe léyìí ń gbọ́ kí n fi ṣẹnu ń gbọ́lá fún. ọ̀pọ̀ àṣírí sì ń bọ̀ tí mo fẹ́ wá tú tí mò ń bọ̀ wá tú kọ́ ló ń jọ dá wa sí. mo wo táìmù mo rí pé mo ti dé 51 minutes tí n bá fẹ́ máa sọ̀rọ̀ ní ìsìn tó analysis mi lè tó 1 hour kò ní make sense mọ́. yes now poverty náà ni origin problem wa. Yorùbá ní ṣe mọ̀ wípé ìran káàrọ̀ òjìrè àwọn sọ pé àfẹ́ porúkọ ẹbí wa jẹ́ kì í ṣe tẹ́bí ń pa o yóò borúkọ ẹbí jẹ́ o. ìfẹ́ kórúkọ ìdílé wọ́n tọwọ́ mi bàjẹ́ no ebi ọ̀pá ọ ni o ọwọ́ ebi ọ̀bá ọ. ẹni ọwọ́ ebi bá bà yóò borúkọ ẹbí jẹ́ o. torí tí wọ́n bá fo lè lọ tó lóun ò fẹ́ borúkọ ẹbí jẹ́ tán bá fogun lọ́yọ́ lọ́jà o tó ti mọ iye tó ń wọ́n gbà pàdé. nígbà tán máa ń sọ̀rọ̀ ẹ̀yin dáadé àti mọ́ mìíyàn máa sunkún ni mo ní fídíò lọ́wọ́ sẹ́ ìgbà tí bọ̀bọ́ yẹn ń sọ̀rọ̀ ó lẹ́ni tó bá ti pààyàn 50 olókùn tán máa fún un ó láwọn kan wà láàrin àwọn tó máa ń pààyàn 10 lójúmọ́ èèyàn 50 láàrin lójúmọ́ ìwọ tó pààyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta ó ló lẹ́gbẹ̀ẹ́ ibi tán máa fi ọ́ sí ìwọ tó ti pààyàn rárá ò tí ì lè tẹ̀lé wọn rárá ò ń ṣe èèyàn ó ìsara wọn. I will play it. n ló já mọ̀ pé business ni bọ́n ṣe dálẹ̀ á sọ àwọn tí jìyàn gbé yìí bọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ á sọ. so ó jẹ́ nǹkan tó dùn yẹn o tó bá yẹn lọ́kàn jẹ́ o mò ń sọ ó ń dùn ọ ẹ̀dùn ọkàn ni because mi mọ bí tẹ́nìkan ó dédé rò ó ń pé ẹja máa fìtínà àwọn èèyàn kan káwo lè bá jẹun tàbí ẹja máa fìtínà àwọn èèyàn kan kán sá máa nísinmi ká sá máa dà wọ́n láàmú. ṣé torí owó náà tàbá rówó ọ̀ǹgan kí náà la fẹ́ fi ṣe ju pé àá jẹ àmú lọ. bá gbélé tó fáìn ilé tá a gbé tó fáìn yẹn yóò padà wá hold later. ẹ̀rù ayé bà mí ẹ̀rù ilé ayé bà mí níjọ́ tí mo rí ilé Akíntọ́lá same ẹsẹ̀ l'Akíntọ́lá former premier of Western Region
igbó ló délé wọn kò sẹ́ni tí ń gbé bẹ̀ mọ́ ǹtẹ́ fi mọ̀ pé ilé ẹ̀ ni píṣọ̀ wọn àtìyàwó ẹ̀ tó sẹ́kù nínú ilé ti dahoro kò sẹ́kù àga tó ti já lókù ń bẹ̀ ilé Akíntọ́lá Premier ni o one of the best house ló máa jẹ́ ń gbà yẹn gbélé yín ọ̀bá dùn ọ́ tí ọ̀ka ọ lára tí òye tí mò ń sọ òye ọ lọ William K. Abíọ́lá lẹ́kọ̀ọ́ gbélé yín bá wá rìn jìnnà lọ wọlé arí ìbí bàbá Adédìbú ń bàdàn bọ́bá lélẹ́yìn náà tẹ Ọlọ́run lọ wọlé Aláàjì Àríṣekọ́lá Àlàó nílẹ̀ Ìbàdàn àwọn ẹ̀sáǹpù tí ó rìn jìnnà rárá nu ó fi mọ̀ wípé wàhálà tá a kóra wá sí ilé ayé kò nítumọ̀ the best house today ó máa wà outdated lọ́la ọmọ tó burú dé àyàfi ẹni tí ó bá gbàdúrà kọ́ ọmọ òun ó ju òun lọ ilé tó kọ́ tó fàìn lónìí àwọn ọmọ rẹ̀ ò ní gbé bẹ̀ lọ́la because àwọn náà fẹ́ iṣẹ́ wọn fẹ́ kọ́ tiwọn. ilé dáàdi wa bàmùbàmù wọn fi kọ́ àtúnfẹ́ wo àtún ẹ̀sẹ̀ ń wówó tá a fi wo sí ọ̀wà tán. so ìran káàárọ̀ oòjíire àwọn bàbá wa lọ́gbọ́n àtinúdá tán máa ń lò àwọn ọgbọ́n kan bẹ tí n ò lè sọ lórí ibí yìí àwọn tó bá yẹ aṣọ fún wọn gbogbo aṣọ kọ́lá àṣà lóòrùn àwọn ọgbọ́n kan bẹ táwọn bàbá wa lò láyé àtijọ́. so ìran káàárọ̀ oòjíire alágbára o àìsọ̀lẹ̀ o nǹkan méjì ló bá yé ara ẹ̀jẹ̀ láì kìí sáyé wa ọ̀làjú àtẹ̀sìn ni ọ̀làjú àtẹ̀sìn ńlọ sọ wá di nǹkan mìíràn Ọlọ́run nínú àánú ẹ̀ yóò tún lẹ̀ káàárọ̀ oòjíire ṣe gbọ́rọ̀ Olúwa o orílẹ̀-èdè Nàìjíríà torí pé rọrùn gin rọrùn ẹyẹ gbọ́rọ̀ Olúwa ilẹ̀ káàárọ̀ oòjíire but lo and behold ọ̀nà téèyàn fi bọ́ lóko wàhálà yìí ni kéèyàn gba ìjà rẹ̀ ìjà fún rẹ̀. mi mọ̀ bóyá mo rí èèyàn méjì mẹ́ta tó fẹ́ pè mí àwọn dáàdì mi kan ti ń pè mí tẹ́lẹ̀ mi ò kàn tí ì píìkì ẹ nítorí pé mo tí ì sọ̀rọ̀ tí mo fẹ́ sọ délẹ̀. so +2349048519362 ìpè méjì tàbí mẹ́ta kí n sì máa lọ +2349048519362 +2349151479599 +2349151479599 nọ́mbà méjì tẹ́lẹ̀ pè mí sínú pápápá ìpè méjì ìpè mẹ́ta n ó sì máa lọ. hello sir. Awikonko. yes sir. ẹ kú ètò ọpọlọ yín ò ní jọba o. àmín o àmín o. ẹ ní sọ̀rọ̀ tán. àmín. ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ó wà political. of course we know. nọ́mbà 2 gbogbo àwọn tó ń da Nàìjíríà rú wọn tó ń da Nàìjíríà rú wọn 200. Ọlọ́run ọ̀pọ̀ o. ṣe rí nígbà tí subsidy tán ti stop subsidy àwọn tó ń rówó jí tó ń rí nǹkan kan jí. bẹ́ẹ̀ni. out of them who are bring behind this thing. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ rí yẹn. bẹ́ẹ̀ni. eléyìí tó jàdù ní pé ọ̀gá mi jáde síta ó sọ pé àwọn tó ṣiṣẹ́ yẹn pé foreigner ni wọ́n ṣé yẹra kan. bẹ́ẹ̀ni. ṣé àwọn foreigner yẹn wọ́n fò láti ojú ọ̀run wá sí Nàìjíríà ni. àdébọ́dà. àwọn olóṣèlú náà ló lọ kó wọn wá láti Mali Niger. exactly so àwọn tí security wa tó wà ní bọ́dà yẹn wọn ò ríṣẹ́ ṣe àti wọ́n lu abẹ́ẹ̀rí. who is fooling who ní Nàìjíríà who is fooling who. àwọn army yẹn àwọn most of security agencies wa wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe. wọn ní ṣe ni kò ní pọ̀ owó fún ọmọ Ọlọ́run ní tó ń ṣẹlẹ̀ nìyẹn. exactly ok wọ ọ̀gá ọlọ́pàá tó lọ tẹ́lẹ̀ nígbà tó ní state police ó yarí ó lóun rí kẹ́ẹ̀tì ẹ̀ kí lọ́kàn láti mature kí lọ́kàn ìgbà wo la fẹ́ mature. Nàìjíríà Giant of Africa ọjọ́ wo la tó fẹ́ mature. ọjọ́ wo la fẹ́ mature. so ọ̀nà àbáyọ wà. bẹ́ẹ̀ni.
very easy. Nǹkan tó wà ní pé kán stop logistic avenue wọn. Tọ́n bá ti ráyè supply wọn ní anything wàláì wọn ní last. Then ẹ sọ fáwọn èèyàn wa kán stop vigil for now àbí kán rìn lóru for now. Ọlọ́run gbọ́. Ṣé you understand? Bẹ́ẹ̀ ni o. Then lastly, a dúpẹ́ pé wọ́n approve Sunday Igboho. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún ní èdè tó máa yé. Very simple language tó máa yé. Bẹ́ẹ̀ni. Wípé tó bá bẹ̀rẹ̀ operation kò gbúdọ̀ ṣe fídíò kọ̀ọ̀kan. Ìgbòho kò ṣe fídíò. Ẹni tó bá mú bẹ̀ tó bá lè pa ẹ́ kó páyé ẹ̀ sọ́hùn. No video. Ìgbòho dẹ̀ ti make it clear ó ti mú rẹ̀ clear. Ìwọ tó bá jẹ́ yà mí tó fẹ́ gbé láàrin wa máa bọ̀ láàrin ìgboro. Máa bọ̀ ní. Ìwọ tó bá ti wà nú gbó. Ọmọ náà là ń lọ síná ló kù o. Bẹ́ẹ̀ ni o. Àwa la lè gbẹ̀jẹ̀ ara wa bẹ́ẹ̀ ṣe sọ o. Bẹ́ẹ̀ ni àwa ní ìsọlọ́pàá kì í ṣe sọ́jà. Ìjìbù sọ́jà wo? Bẹ́ẹ̀ ni. Ọlọ́pàá wo? Bẹ́ẹ̀ ni. Wọ́n kidnap àbúrò mi níjọ́ kan ní Àkúrẹ́ ní Fútà. Okay sir. Pẹ̀lú òyìnbó kan. Wọ́n gba checking point kọjá. Ọlọ́pàá dá wọn dúró. Àwọn àbúrò wọn sọ pé àwọn kidnap wọn ni. Ẹ mọ̀ kọ́tọ́ ọlọ́pàá sọ fún wọn ni ní checking point. Ẹ bá wọn wówó tó ń fẹ́ náà wọ́n á fi yín lẹ̀. Can you imagine? Ọlọ́pàá nù. Wo tó bèrè ẹ fún wọn kan fi yín lẹ̀. Tọ́yẹ kan yìnbọn sí táyà. Exactly. Ẹni tó dẹ̀ kidnap wọn Fútà ló ti ṣe tán. Wow. So ó mọ tẹ̀rín ibẹ̀ yẹn. Ebi dísù yìí wọ̀sẹ̀ òní ọ̀gá àwọn olóde kí mo dísù òní ọ̀gá àwọn SARS lákùrẹ́ ńgbà yẹn. Wow. Òun ló mú àwọn pípù yìí. Ọ̀rákọ̀ ló ti mú wọn. Ṣé yọ̀dá? So they know what to do. Wọn ò ní í ṣe ni. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí n fún ẹlòmíì. God bless you baba. Ìsọdẹ̀ gbogbo kó má ṣe fídíò kankan. No, not at all. Anybody tó bá fẹ́ pa kó pa ẹ́. Kò tó bẹ́ẹ̀. Ìgbòho ní ṣe. God bless you sir. Now ẹ gbọ́rọ̀ tí bàbá sọ gbogbo àwa Christian a lè ṣe ká mọ̀ sí night vigil lọ́àbí òtán bá jiyàn kankan gbé ní fíjìlì o mi àkàndọ̀rọ̀ Awikonko ní sọ́npa ẹ̀ o. Because lásìkò COVID-19 majority wọ ọ̀tẹ̀ ṣọ́ọ̀ṣì àtẹ mọ́sálásí ikú ọ̀dẹ̀ pa wá nǹkan kan ò ṣe wá ibi ọ̀pá wá o. Ẹ gbádùn mi lásìkò nípínlẹ̀ Kwara ìpínlẹ̀ Ọ̀yọ́ láwọn bọ́dà bíi tí nǹkan ti ń ṣẹlẹ̀ yẹn lẹ́wà lọ́n ṣèṣọ́jí ìta gbangba ẹ lọ́n ṣe night vigil náà wá wọlé lọ́tà yín bá wá lóru lọ́ fún ègbò sínú àlìkámà lọ́ bá tiẹ̀ lọ. Àwọn ò ní sọ nǹkan kan pẹ́ o á pè ń tẹ́ ẹ̀jẹ̀ ló yọ yín o Ọlọ́run òróró o ẹ fi fíjì ilẹ̀ ìdìgbà tí nǹkan bá dẹ̀rọ̀ Ọlọ́run àwọn bàbá yín ń gbàdúrà yín yóò sì padà máa gbàdúrà yín lọ. Hello sir. Hello baba. Bàbá Awikonko. Yes sir. Ẹ máa kalẹ̀ o, ẹ kú ètò. Yes sir. Kẹ̀rí àwọn ẹni tó ń ṣe night vigil. Ó yẹ kí Jésù ti sọ fún wọn pé ẹ má lọ night vigil lénìí o tó lọ bọ àpò yín. Bẹ́ẹ̀ni o. Ṣùgbọ́n àwọn ẹni tí Jésù ò bá sọ fún. Nítorí ẹ bìlíìfù nú ẹ̀ lẹ ṣe fẹ́ lọ ṣe vigil. Bẹ́ẹ̀ni. Ẹni tó gbìn èèyàn bá dáyàn lójú èèyàn máa ń fọwọ́ gbà rí ni. Ẹ̀sìn tó bá ń sìn tí ó bá gbé a tètè á dá kó tètè change ẹ. Bẹ́ẹ̀ni o bàbá bí gbolé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni á filẹ̀ wò sàmì ìbọ. tí ó bẹ́ẹ̀ni ìyẹn tọ̀wọ́n ẹlẹ́sìn yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé rí tí èyí tó tún ṣẹlẹ̀ ní Kwara yìí gómìnà Kwara ò lè dá sí kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ṣe mọ̀ pé mo sọ fún yín lánàá pé ṣé wọn ní sẹ́nitọ̀ wọn ní representative ń bẹ yìí. Wọ́n ní. òun ò lè jáde kó sọ pé nǹkan báyìí ló tún ṣẹlẹ̀ ó dákẹ́ látìgbà tán ti ṣètà kọ̀ọ̀kan wọn sọ̀rọ̀
àwọn méjèèjì ò sọ̀rọ̀ àti ẹni tó jẹ́ àwọn tó jẹ́ sẹ́nitọ̀ wọn representative wọn tó jẹ́ sẹ́nitọ̀ àwọn ẹni tó jẹ́ house of rep wọn kò sí kankan tó jáde nǹkan só tẹ́ wọn lọ́rùn kò ṣẹlẹ̀ sí ìran àwọn. ǹjẹ́ nǹkan àwọn olóṣèlú yìí ò tún fẹ́ràn ara wọn. wọn ò fẹ́ràn ara wọn. ẹ tó wà house of rep báyìí ó fẹ́ lọ sí senate lọ́la inú ń bí ẹ tó wà ní senate fẹ́ padà lọ. ó fẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni. ní nítorí ẹ kan wà coordinated senatorial district kan sorry baba senatorial district kan wọ́n máa ní house of rep member bíi 3-4 ń bẹ ní same senatorial district kí house of rep member 3 kí wọ́n wá pawọ́pọ̀ pẹ̀lú senatorial àbí senator kan ra nǹkan ìjà fáwọn ìgìrìpákùnrin tí ń bẹ ń bẹ orí wọn ti dàrú. ọ̀ lè ṣe orí wọn ti àwọn ò lè ṣe yẹn. orí wọn ti dàrú. God bless you baba. wọn ò lè ṣe yẹn. ẹ ṣe gan ni o. Yes sir. àti pé ṣe rí ẹjẹ sọ nìkan fún yín o. lọ́wọ́ ní jẹ́ pààyàn. àmì o. kò yẹ yìí mo gbọ́ láti ibi tí ẹ lé ní ni mo gbọ́ program tẹ kọ́kọ́ ṣe. ok. àwọn bàbá tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ amúlégún tó jẹ́ bọ́ba gúnwà tó jẹ́ gbogbo ẹ̀ tó fẹ́ lọ dá nìkan bá wọn jà nínú. àwọn èèyàn ti fẹ́ pè mí pa lórí ẹ̀. díẹ̀ ló kù ọlọ́pàá mú mi torí mo kàn bẹ̀rẹ̀ sí dárẹ́rìn ní gbogbo ẹjẹ́ ń sọ yẹn pé ẹni tó ń ṣe kiri tó wá ní òun lòun fẹ́ lọ mú wọn nú igbó òun nìkan kíjọba ṣèwé fóun kíjọba ṣe kiri kan fóun. kọ́mẹ́dì lọ́jọ́ náà. ìyàwó àtọwọn ọmọ òun kó lọ jọyìn sójà. kọ́mẹ́dì tiẹ̀ lọ́jọ́ ẹni tó lágbára tó tún ní kán bò ń tọ́jú ìyàwó àtọmọ sọ́fẹ́ lọ kú ni. okun akíkanjú máa ń ṣe kinní kan ìgbà tí ẹ tẹ máa bà gbogbo ẹ̀jẹ̀ tó ẹni ṣé èmi á lóògùn sí i ẹ dárúkọ ọmọ yẹn ní tẹ bá kọ́kọ́ gbọ́mọ yín sí báyìí ẹ tún pé ìyàwó yìí ní. lágbára Ọlọ́run ń gbé sàn méjèèjì lọ́rùn ni o. God bless you baba. ọlọ́pàá ẹ wo mi báyìí gbà tí mo kọjá lẹ́gbẹ̀ẹ́ ó kàn wo mi báyìí pé kí ló ń ṣe bọ̀bọ́ ètò ìdarẹ́ nínú mọ́tò. ẹ wo God bless you baba. ètò ọlọ́wọ́ aṣọ yìí ó kí ẹ sàrẹ́ ṣe kọ́ yes sir yes yéé àwọn èèyàn ti ń pè mí báyìí náà. hello. hello sir. hello sir ẹ kálẹ́ sir o. Awikonko lójú ọlọ́rọ̀. Yes sir. Adéolú Adékọlá lórúkọ. Ó bàbá ṣé wà dáadáa. Olúwa ṣeun. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú ètò. Yes sir. Ṣe rí àwa Yorùbá wa là ń fìyà jẹra wa. Ọlọ́run gbọ́. Ọlọ́run. Mo wo àwọn kiri kan ló social media ní òní. Mo rí pé àwọn kan tó ń pera onírò ẹkùn. Bẹ́ẹ̀ni. Wọ́n wà nínú igbó. Ọmọ ẹgbẹ́ Sunday Igboho làwọn. Ok. Ṣé dandan ni tán bá wọnú bó kàn rìkọ́dù ara wọn ni mo tán ṣe ń bẹ̀. Àwọn Boko Haram náà ń wò wọ́n. Ṣé dandan ni tán bá wọnú igbó kí wọ́n rìkọ́dù ara wọn ni. Àbí dandan tó bá ń Boko Haram ṣe dandan kọ́ rìkọ́dù fáwọn òun èèyàn ni. Àwa Yorùbá wa là ń fìyà jẹra wa. Bẹ́ẹ̀ni. Tẹ bá rí nígbà tí àwọn olè tí wọ́n kọ́ àdúgbò tí wọ́n ń da àdúgbò láàmú. Amara ń ṣe fìjìláńtì. Bẹ́ẹ̀ni mo ti sọrí láìmọye ìgbà ẹni bá ní ẹni nífọ̀pá ẹni nígbàdé ní gbòròkà ẹni ní àdá pẹ̀kúrú lórí ẹni nípa tó ń bó ṣàná sí díẹ̀ kálukú pé jáde àwọn obìnrin á sùn nínú ilé. Bẹ́ẹ̀ni. Kò í sí ọkọ̀ bá tó yẹn kan tọ̀rọ̀ pé ìrìn tó pọ̀ lórí ìjókòó tí wọ́n sùn kọ́nà wọn náà fẹ́ yabo àárín wọn. Àwọn náà ń bẹ̀rù ìgbàwọn náà. Bẹ́ẹ̀ni wọ́n lójoojú wa lọ. Tí kò bá dẹ̀ náwó ara lé lóṣà. Bẹ́ẹ̀ni. Ọjọ́ ká mọ̀ pé méjò lè mọ sàárẹ̀ arúgbó. Bẹ́ẹ̀ni. Ọ̀dàlẹ̀ pọ̀ ńlẹ̀ Yorùbá. Gan gidi. Tẹ bá wù ú ní bọ́dà tí nígbà kan rí la gbọ́ ni all broadcast lórí nítorí pé wọ́n gbé China ID card machine wa
wọ́n gbé lọ sí Niger. bẹ́ẹ̀ ni no voters card ni ó kéde à ń gbé voters card ni. tí wọ́n lọ fún wọn ní Niger láti wá fi dìbò ń bí. àbí. ṣe rí àti president ni àti governor ni kò ṣàṣàrì ẹ tí kò náwó nú wọ́n ṣe lọ kọ́ pípò yẹn wọlé kó tó wá di nǹkan lásì wọn lọ́rùn mo tó ṣe lè lọ gbógun tiwọn láti mú wọn ni. Buhari tiẹ̀ mọ̀ ń pa ẹ̀ tiẹ̀ Buhari tiẹ̀ mọ̀ ń pa ẹ̀ tiẹ̀. gbogbo náà ti jẹ́ dodo ni wọn ò lè sọ dodo. ó dà ẹ wọ àwọn immigration kọ́ wà ní Abẹ́òkúta ń bẹ̀ yẹn tẹ bá wo kun wọn ikùn wọn tó 10 litres. gbogbo àti bá débẹ̀ báyìí ìsáàdà kan máa jí ògúnfẹ́ àtàmàlà lọ́wọ́ Abẹ́òkúta yìí. sáwọn yẹn náà fẹ́ máa lọ sọ́bodè báwọn fẹ́ mú àlejò tó fẹ́ wọlé. àlejò tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tí wọ́n wọlé. nígbà tó ti bá débẹ̀ báyìí tó bá bọ̀ wọ́n lọ́wọ́ tó bá máa fọ́ yẹn gbóòórùn ògúnfẹ́ ló máa ràn àtọ́bí ewédú. lágbára Ọlọ́run tẹ bá fẹ́ kọjá ní bọ́dà ìdíròkò nísìnyí bóyá láti Nàìjíríà sí bọ́ọ̀ Kútọ́nù tàbí láti Kútọ́nù wá sí Nàìjíríà àwọn immigration lè mọ lọ́yìn lọ́wọ́ mú bẹ́ẹ̀ bá yọ passport jáde wọn á ní owó ni ẹ fáwọn. ó dà ṣé ìyẹn náà fẹ́ mú Nìjẹ́ náà fẹ́ mú Mali náà fẹ́ mú àwọn ìlú. Muritala ni tí wọ́n wá ń gbèsè wọ̀nyí nílẹ̀ Nàìjíríà. Muritala ni. ṣé ẹ rí ẹ bá rọ opportunity ẹ bá sọ fún olóyè Sunday Igboho. Yes sir. kó kìlọ̀ fún wọn àwọn ọmọ tó tẹ̀lé wọn. tóbi kò lè bá pa nítorí olè pa ni kọ́ bá máa ní gbogbo tó bá ṣe inú gbó wọ́n máa rìkọ́ọ̀dù ẹ̀ bẹ́ẹ̀ni wọ́n máa post social media. bẹ́ẹ̀ni. Ọlọ́run á fún wa ṣe o. àmì sir, God bless you baba mi ní wáyé tí o. Yes sir. àwa ni ká jí gìrì ká má sùn lọ títí o. bákan náà kí tó fà àkókò ètò rán ilé tí. ẹ má gbàgbé program wa o. all right baba. ẹ má gbàgbé Olúwa fún yín ṣe o. àmì o, God bless you baba mi ní wáyé tí o. So now àwọn èèyàn yìí tí wọ́n wọlé wá àwọn olóṣèlú ló kó wọn wá tá a bá ti wọlé ẹ dá wàhálà alẹ̀ ẹ sọ́ dìjàngbọ̀n Ọlọ́run wá mú àwọn wá wọlé àwọn tán dẹ̀ kó wá rèé wọ́n ti negotiate pẹ̀lú wọn iye báyìí láàmú san pàdé àwọn eléyìí ò wá ríṣẹ́ ṣe mọ́ ebi wá bẹ̀rẹ̀ sí pa wọ́n wọ́n rẹ́sẹ́ sáàrẹ àrí ọ̀jẹ́ kí wọ́n rò mọ́ ẹ̀ńtà rẹ̀ lò láti kó wọn wá Nàìjíríà wọ́n pe léyìn títí kò dá wọn lóhùn náà fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wọn ní Kaduna ń jó ní tó jẹ́ pé Kaduna gan wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn kọ́ pààyàn lọ rẹpẹtẹ wọ́n kọ́ jí àwọn èèyàn gbé lọ rẹpẹtẹ wèrè ńgbà náà ọba ọ negotiate pẹ̀lú wọn wọ́n láwọn gba 1 billion naira káwọn máa lọ kán sẹ́tù àwọn káwọn máa lọ ààrẹ ìgbà náà wọ́n ló fún wọn ní 500 million naira pé kán gbà kán máa bá tiwọn lọ àwọn eléyìí ń dẹ̀ ti rí dunlẹ̀ náà bá kọ̀ náà lọ mọ́ làwọn ti Nàìjíríà náà bá gbaṣẹ́ lọ́wọ́ wọn bá a ṣe wọ̀rọ̀ ẹ̀bí ẹkún àpọ̀kọ̀ jẹ nìyẹn wà pọ́lítíkà lóòótọ́ so Ọlọ́run ni ó bá wa ṣẹ́gun wọn o fúnra lára wa láṣẹ́gun wọn o Ọlọ́run ní sọ̀kalẹ̀ gbogbo tá a lè lò pátápátá lọ́lọ́run ọba mi ti fún wa gbogbo tá a ní ìdí pátápátá lọ́lọ́run ti fún wa. Hello. Hello. Hello sir. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sir. ẹjọ sàlẹjọ ẹ Awíkonko. oyo ibẹ̀ náà lẹwà orí ètò lẹwà yìí o. Yes sir. bàbá Awíkonko. Yes sir. ẹ káalẹ́ mo ń gbọ́ mọ́sẹ̀gì yín mo ń gbọ́ ètò yìí wọ Olúwa fún yín ní agbára. Àmín sir. àṣẹ òní sí yín. Àmín sir. fòkòfòkò tó ń ṣe yẹn àfihàn títí ọ̀la ẹ̀ nírí. Àmín o ẹ ṣé ó gbọ́ sà. nípa ọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ tán tó sọ nísìnyí inú mi dùn gan-an torí pé ẹ ti sọ̀rọ̀ yẹn síwájú pé tí Ìgbòho bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkankan gbogbo nǹkan tó jọ pé mọ́ recording they should stop it. Bẹ́ẹ̀ni. èmi gan máa rí lẹ́yìn ètò yìí máa pè é padà. Kò sí wàhálà sà. nípa ní kankan tó fẹ́ báyìí sọ. Kò sí wàhálà sà. Oní tẹ òkúta bàbá fi sínú tó bá sọ níkùn. Bẹ́ẹ̀ni. Ó dáa ju pé kí wọ́n máa sọ ní gbàgbà rí náà wáyé. abẹ́ ewé ni tágbà fi ń jẹ̀kọ́ máa ń wà.
bẹ́ẹ̀ni. àgbà yìí sì yájú bàmísà inú làgbà yá ọ̀rọ̀ ìsà. mo máa pè é padà sí mílíọ̀nù tí bá ti parí ètò yìí. kò sí wàhálà sà yes sir. yes. so ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ tá a sọ lórí ọ̀nà tí Sùnmọ̀mí gbà dé. yes ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ tá a máa sọ ṣùgbọ́n lónìí àákò wa ti lọ oníyàn sí ọlọ́bẹ̀ ṣe o. now nípa ti ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lo and behold táwọn èèyàn kan bá rìkọ́ọ̀dù àmọ̀rẹ́wò alúgbẹ̀dú ni Ìgbòho kọ́ ló rán wọn. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ pé kò sí fídíò níbi tí Ìgbòho lọ majority yín òkú mọ́. Ìgbòho ọ̀dẹ sọ pé mo lọ bí báyìí ṣùgbọ́n àwa mọ̀ kò dẹ̀ sí fídíò. Ìgbòho dẹ̀ rìkọ́ọ̀dù fídíò. so àwọn tí wọ́n rìkọ́ọ̀dù fídíò yẹn àmọ̀rẹ́wọ́ alúgbẹ̀dú ni wọ́n dẹ̀ máa wọ̀nù wọn gan gidi. bẹ́ẹ̀ bá fẹ́ lọ síbi iṣẹ́ ẹ lọ síbi iṣẹ́ gàbádáyà. Ìgbòho fẹ́ gbìjàlẹ̀ káàró òjìrè ni kì í ṣe pọ́ fẹ́ ṣe show báwọn èèyàn kan ṣe ń rò báwọn èèyàn kan ṣe ń sọ. so ẹ má jẹ́ ká condemn anything for now. and again there is room for adjustment. òwò tóbìnrin ò ṣeré ni orí tútù àtòrí gbẹ́dẹ̀ sọ̀rọ̀ kó jọ. ọ̀tọ̀ ní instruction tẹ́ fún wọn ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n lọ́ mọ jẹ́ lápò ara wọn. so ẹ jẹ́ ká fi léyìn òun lẹ̀ bẹ́ẹ̀ God bless you.